My Facebook boyfriend. Ṣé rí ìtàn yìí kò yẹ kí n sì bẹ̀rẹ̀ báyìí. Àmọ́ ìtàn èèyàn méjì ni mo fẹ́ pa papọ̀ sí ọ̀yọ̀ kan. Torí àwọn méjì ló jọ sọ ìtàn yìí fún mi. Máa rí pé ó jọra wọn. Wọ́n dẹ̀ ní kí n sọ kí n fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n náà ni. Àti pé bí mo ṣe máa ń sọ̀rọ̀ yẹn, ó máa ń dùn máwọn kí n máa sọ fún ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ yẹn náà. My Facebook boyfriend. Àǹtí Ṣeun, ó pàdé ọmọkùnrin lórí Facebook. Ó kọ́kọ́ send message sí mi. Látàrí nǹkan tí ìyá mi ti sọ fún mi wípé àwọn ọkùnrin ò ṣe é gbẹ̀mí lé o torí single mother ni ìyá mi. Bàbá mi ló jábàálẹ̀ ìyá mi. Ó fi di mí. Látìgbà yẹn, láti ọmọ oṣù 6 ni ìyá mi ti ń dá mi tọ́. So ọdún ní gbogbo ìgbà ìyá mi bá bínú, wọ́n máa ń sọ̀rọ̀. Ìyá sọ pé bàbá rẹ̀ ò tọ́jú mi, bàbá rẹ̀ ò fún mi lówó, àtọmọ oṣù 5 mo ti bẹ́ dẹ́ ẹ tọ́ tó fi kọ́ ọmọ 17 years sí. Àǹtí Ṣeun, mo pé 18 years. Mo pé 19 years mi mọ ọkùnrin. Mo pé 20 years mi mọ ọkùnrin. Mo ṣáà pàdé ẹ̀. Mo ti wọ school. Àtijọ́ ń sọ̀rọ̀ before then, láti bí ọdún méjì àtijọ́ ń sọ̀rọ̀. Ìgbà tí mo wọ school lọ̀rọ̀ wá dán mọ́ránmọ́rán dáadáa. Ó ní ibo ni mo wà, mo ní mo ti wà ní school nísìnyí, mo ti wà ní Ìré. Ó ní òkè kó sí wàhálà. A jọ ń sọ ọjọ́ ni mo wá kí mi, ìgbà wo lò ń bọ̀ wá s'Èkó, bá ti wá s'Èkó mo wá kí. Àǹtí Ṣeun, ọjọ́ tí mo lọ kí, tí mo ṣe wọlé síbẹ̀, mo rí àwọn guys tí wọ́n jókòó. Ẹ̀rù ń bà mí gẹ́gẹ́ bí pé mo gbọ́ pé wọ́n máa ń rape obìnrin. Àmọ́ nítorí pé mo ti trust ẹ̀ gan, mo ṣe wọlé làwọn guys yẹn kúrò. Wọ́n kí mi, wọ́n dẹ̀ kúrò. Ó ra drinks fún mi. Ó ní kí ni mo fẹ́ jẹ, mo ní mo ti wà okay, pé mi ní pẹ́ máa lọ. Ó ní kí ló dé? Mo ní mi ní pẹ́ máa lọ o. Ibẹ̀ ni màá gbà yọ sílé wa. Mọ́ ìbí mọ̀ pé mo ti kúrò school. Àǹtí Ṣeun, ó bá mi sọ̀rọ̀. Ó lóun nífẹ̀ẹ́ mi, òun fẹ́ fẹ́ mi ni. Ó ní kí n wo òun dáadáa. Òun ò kí ń pọ́n àwọn ọmọ káàkiri. Òun ò kí ń ṣe gbá káàkiri. Ó ṣáà bá mi sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ ló ń wọ orí mi. Èmi àtọkùnrin àti ìjókòó ká close mọ́ra wa tó bẹ́ẹ̀ yẹn. Àmọ́ nítorí wípé ó close mọ́ mi, mi ì láǹfààní àti bọ́kùnrin jókòó bẹ́ẹ̀ yẹn. Èmi àtọkùnrin nìkan nínú yàrá. Ó close mọ́ mi. Ó yí bá mi sọ̀rọ̀ ló forí mi ṣeré. Ó gbẹ́nu sí mi débi ọrùn. Mo ní kó fi mí lẹ̀. Stop, stop, stop. Ó kiss mi. Àǹtí Ṣeun ó gba ìbálẹ̀ mi lọ́jọ́ náà. Ó ń bẹ̀ mí kí n má lọlé. Lẹ́yìn ìgbà tó gba ìbálẹ̀ mi tán, ó ní ọjọ́ mà ti ń lọ. Ṣé ò lọlé ni? Bẹ́ẹ̀ ni mo sì mọ̀ pé mo ti ṣì. Mo mọ̀ pé mo ti wọ irú ọkọ̀ tí ìyá mi wọ̀. Mo mọ̀ pé mo ti wọ irú ọkọ̀ náà. Ó sọ fún mi. Mo ní mo fẹ́ máa lọ. Ó ní kí n má tíì lọ. Ó ń bá mi ṣeré. Ó fẹnu síbi ọrùn mi. Ó ń ṣe gbogbo ẹ̀, ó ń lá mi lára. Stop, stop, stop. Bá ṣe dórí bẹ́ẹ̀dì ó yé mi. Sọ ṣé wàá fẹ́ mi? Mi máa ṣe rí. Màá fẹ́ ẹ. Màá fẹ́ wo ni màá fẹ́. Tí ì bá fẹ́ ẹ, ègún tó wà ní Bíbélì ó jẹ́ ti tòun. Kó má ṣe oríire, kó má láyọ̀, káyé òun bàjẹ́. Èmi náà tẹ̀lé ẹnu dúdùn nítorí pé mi kò mọ bó ṣe ń ṣe mí mọ́. Ó gba ìbálẹ̀ mi pẹ̀lú omijé pẹ̀lẹ́kún pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìkan. Lẹ́yìn ìgbà tí ó clean, tí mo clean ara mi tán, tó bá mi ra páàdì tí mo fi sí ìdí mi. Ó wá sọ fún mi pé ọjọ́ mà ti ń lọ. Táyé, ṣé ò lọlé mọ́ ni? Ìbejì ni mí. Àmọ́ ọjọ́ tí ìyá mi bí mi nìkejì mi ti kú. Ṣé ò lọlé mọ́ ni? Mo ní ilé máa lọ. Ó dìde. Ó sì mí dẹnu ìdíkọ̀. Ó lọ 2,500 mọ́ mi lọ́wọ́. Ó ní kí n fi wọ mọ́tò. Ó ní tí n bá délé kí n pè mí. Àǹtí Ṣeun, mo délé. Nígbà tí mo délé tí mo pè é. Nígbà tí mo délé tí mo pè é, kò gbé kọ́ọ̀lù mi. Ibi tí mo ti ń fura bọ̀ ni pé mo ti bọ́ sọ́wọ́. Alákọ̀ọ́kọ́, Àǹtí Ṣeun, mo sọ pé mo fẹ́ sùn bẹ̀ ni.
ó wá sọ fún mi wípé mi ò ní mo fẹ́ sùn bẹ̀ òun ló ní pé kí n sùn bẹ̀ yẹn pé ọjọ́ sì ń lọ ẹ̀kejì kó ṣàmùsí mi pé kí n sùn mo gbà láti sùn àmọ́ gbà tó jábà lé mi tán ó wá wojú aago ó ní ṣé mi ò ní lọ lé mọ́ ni ṣe mọ̀ kí n má jẹ́ tara mi lọ́pọ̀ àbí bí mo ti tara mi lọ́pọ̀ fún ni mo ṣáà pàtùjú mọ́ra mo ní mò ń lọ lé ó sì mí dédé kọ́ ó fún mi ní 25 bí mo sọ fún yín gbà tí mo délé mo pè é kò píìkì kọ́ ó lọ lé ìwé mi mo wà ń bẹ̀ fọ́sẹ̀ kan mo pè kò píìkì kọ́ ọ̀sẹ̀ kejì mo pè kò píìkì kọ́ ọ̀sẹ̀ kẹta mo pè kò píìkì kọ́ lẹ́yìn oṣù mẹ́ta ni mo tó mọ̀ pé mo ti lóyún ìyá mi béèrè lọ́wọ́ mi pé bo ni mo ti róyún gbà tí mo sì kí mo lọ lé mò ń lo àgbo mò ń lo gbogbo ẹ̀ ìyá mi ò tiẹ̀ ro kàn débi oyún torí àmì ò kiri mi pẹ̀lú ọkùnrin kò ń rí ìranù pẹ̀lú mi àǹtí Ṣeun olú Facebook dáràn ìgbà tí ìyá mi mọ̀ pé mo lóyún ó ní táyé lolú ọkọ mi Àjọkẹ́ ó de ìgbà kẹ́gùn tó jà mí ó já ẹ̀ mi kò kí ṣe bẹ́ẹ̀ kò ṣe bí mi ò mọ kí ni báwo ló ṣe ṣẹlẹ̀ ẹkún ni mò ń wà mú mi ò lè sọ̀rọ̀ ó dà kò sí wàhálà àbí kí mo fẹ́ ṣe ta ló fún ẹ lóyún ó ti ẹ̀dá tó ti ẹ̀ ṣẹ́ torí mi ò burú fún mi ta ló fún ẹ lóyún bá ní ẹnìkan tí mo pàdé lórí Facebook ẹnìkan tó o pàdé lórí Facebook ọmọ yìí ti pa mí ọmọ yìí ti bayé mi jẹ́ ṣé o mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ nígbà tá a délé wọn tá a délé ọ̀hún kò tó nǹkan ló nílé àmọ́ bá ń lè ẹni tó nílé jẹ́ pé òun lòun ní yàrá òun lòun gbà o ẹni tó fún mi lóyún nìyẹn ó ní àbò ṣe àbò lórí burúkú ni ta ló fún ẹ lóyún tí bá dìgbàjú lórí ẹ lórí burúkú ni ẹni ṣé ò mọ̀ rí ni ó ní mo mọ̀ rí jàre mo mọ̀ rí ó lò fún òun lóyún èmi fún ẹ lóyún òótọ́ bó bá alájọṣepọ̀ àmọ́ ẹ̀tọ́ ọmọ yín dáadáa o ajá lọmọ yín yìí náà mi ò tí ẹ̀ kọ ògiri kankan lára ẹ̀ bí mo ṣe tí bàbá yìí ló wọlé fòkó ó já gbogbo nǹkan kọ́kọ́ tẹ̀ sí kankan lára ẹ̀ wọ́n ti bá yé ọmọ yín jẹ́ o mo ní kí èèyàn máa báyàn sọ̀rọ̀ kó o mọ̀ rò wípé ṣé mi ló sì ń bá sọ̀rọ̀ àbólẹ́ni tó ń bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ni gbogbo ẹgbẹ́ mi mò rẹ́ni tó ń bá sọ̀rọ̀ mo lémi náà ni wọ́n ṣe kí ni mi ò lè sọ nǹkan kan mọ́ bó ṣe ń sọ̀rọ̀ mi ìbá jiyàn póòtọ́ ni àbí irọ́ ni máa mi ní ìbálòpọ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ̀bẹ́yàwó ló jábàálẹ̀ ẹ̀ ṣé bóbìnrin ni àmọ́ sọ pé wọ́n lo fóònù oyún tó wà nínú ẹ̀ ó ní òun fún ta ni lóyún sóhun lè fún yàn lóyún ṣá ẹ máa tiẹ̀ gbọ́rọ̀ tó bá rẹ́rìn wọ́n bá fi ìyá mi pa méjì mi ò lè sọ nǹkan mọ́ ẹkún ni mò ń sun tí àmì bá kọjú sí ẹ máa ń bá sọ̀rọ̀ ṣé mi ṣe ń bẹ̀ ṣé mo ṣe ń bẹ̀ mi ì ní sọ kankan oògùn wọn ṣe fi wá sí ìyé nìyẹn ìyá mi wá wojú mi ó wojú ọmọkùnrin yẹn ó ní kí ló sọ pátó rẹ ò ṣe màmá àtọ tèmi ò dán mọ́ wọn mi ní àpẹẹrẹ òdòdó ọmọ náà ni sí wàhálà Ọlọ́run bá mi bẹ tí ẹ̀mí rẹ bá ń bẹ ọ̀tọ̀ tó wà ń diri òní dọ̀mọ́ mọ́ ọmọ kan ṣoṣo tó bọ́ sínú yìí bó bá jẹ́ pé ọkọ ni ó ṣe méjì ni ó ṣe mẹ́ta ni ọmọ kan ṣoṣo tí ó bùyè pẹ̀lẹ́ lórí nìyẹn ìyá mi ṣe pé yóò sun kókòrò ó ní èmi lè wá mú un ṣeré bá padà bá a ṣe ń lọ ìyá kan sáré wá bá wa ó ní àwọn ọmọ òṣì lọ́mọ yẹn nítorí ọmọ ìwádìí òtọ́jọ́ yẹn mo rọ́mọ yìí o ọmọ òṣì làwọn ọmọ yẹn ẹ lọ tọ́jú ọmọ yín o ẹ má jẹ́ kó ọmọ yín ó padà wá bí yìí o ọmọ òṣì ni ẹ ti ẹ̀ dúpẹ́ tó bá sọ fún wọn oògùn náà máa fún wọn lè fún lóorun kan fún lóògùn láti ṣẹ́yún tó wà nínú ẹ̀ kò sáà táwọn ọmọ yẹn ò kí ń dá ìyá mi wò ó láfìgbà tẹ́gùn tó jà mí jọmọ mi po àǹtí Ṣeun nígbà tá a délé
ìyá mi pè mí wọlé ó sọ̀rọ̀ mẹ́ta kan fún mi ó ní wípé Táyélolú ọkọ mi ṣó o mọ̀dí tí n ò tiẹ̀ fi lọ́kọ lágbà tí mo ti bí ẹ tó ò ní wájú tó ò sì ní lẹ́yìn bàbá tó bí ẹ lọ́mọ ó kúkú wà láyé láti ọmọ oṣù 6 mo sì ti gbé ẹ kú òǹbẹ kí n tó gbé ẹ kú òǹbẹ lọ́mọ oṣù 6 ojú mi rí tó orí tó ìyá mi ní ọ̀rọ̀ ọjọ́ mi nù ó ní mo kúkú rọ́kùnrin tó fẹ́ẹ́ fẹ́ mi àwọn gbà tẹ́ bá ti mọ̀ pé mo ní ọmọ wọn á ní àwọn ò ṣe àwọn ò ní gbádìí àróbọ̀ Ayélolú wọn láwọn ò lè gbádìí àróbọ̀ tí n bá tó jàjàrí tó bá sọ pé òun fẹ́ fẹ́ mi á ní mi ò lè mú ẹ wá sọ́dọ̀ òun o ó ní kí n fi ẹ́ lẹ̀ sọ́dọ̀ ìyá mi àbí kí n fi ẹ́ lẹ̀ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi àbábúrò mi mi ò lè mú ẹ wá sọ́dọ̀ òun. mo tún wá rí kan ó tiẹ̀ ti dàgbà dáadáa ó ti pé bí ọmọ ọdún 8 tó lóun fẹ́ fẹ́ mi ó ní kí n mú ẹ wá a jọ máa gbé ọmọ Táyélolú Ọlọ́run ló yọ mí kò bá ti bà mí láyé jẹ́ àbígbà tí àgbàlagbà bá bá ọmọ ọdún 8 lájọṣepọ̀ ṣé kò bá láyé jẹ́ ó ní gbogbo ohun tí mo sá fún káyé má bú mi tí mo sá fún káyé má gàn mí tí mo sá fún káyé má fi mí ṣẹlẹ́yà tí mo sá fún káwọn ẹbí bàbá rẹ má sọ wípé kò wá tán bí òun náà padà sọ yìí o òun ló padà ṣẹlẹ̀ yìí o torí gbà tó dàgbà díẹ̀ ó fẹ́ gbà ẹ́ lọ́wọ́ mi o bó o ṣe wà yìí ìwọ nìkan lọ́wọ́ bàbá rẹ ìwọ nìkan lọ́wọ́ ìyá rẹ ni o mo sì báwo ọmọ yìí sọ ìyá mi bú sẹ́kún lẹ́yìn ọjọ́ náà ìyá mi ò sọ kankan ó bẹ̀rẹ̀ sí tó ń síìkì padà oyún oṣù 3 di 4 ó di 5 ó di 6 ní ìlọléèwé mọ́ ìyá mi lọ sí hospital àti ṣe mo bímọ nígbà tí mo bímọ mo máa bí ọkùnrin nígbà tí mo bímọ ọmọkùnrin tí máa pe nọ́mbà kò tiẹ̀ lọ́mọ́ ìyá mi sì sọ pé òun ò ní tẹ̀bẹ̀ láéláé ó wá jọjọ́ kan lórí Facebook ó póòsì ọmọ mi ìyá mi pa àwọn ará ilé ìjọsìn rẹ̀ wọ́n wá sọmọ mi lórúkọ wọ́n sọ ní Ẹniọlá ẹni ìtàn mi kọ́kọ́ fẹ́ sọ ọ́ mo ìyá mi sọ pé ọmọ yìí sẹ́ni tán Ẹniọlá ni Ẹniọlá Olúwa jàre ìyá mi ní Olúwa jàre mi nítorí pé wọ́n bá sọ fún òun wípé ọmọ òun tó ń fi ìfẹ́ tọ́ ọmọ òun tó ń fi ogun nǹkan tọ́ tó ń fọ̀rọ̀ Ọlọ́run kọ́ ló padà wá ṣe léyìí ni wọ́n á sọ pé rọ́ ni ìyá mi nìkan ló gbà mí gbọ́ pé virgin ni mí wípé ọmọkùnrin ló jábàálẹ̀ mi ìyá mi gbà mí gbọ́ ìyá mi wá sọ pé Olúwa jàre òun mo rẹ́ni kejì àwọn èèyàn wò ó sóbìnrin ọkùnrin a máa jẹ́ mo rẹ́ni kejì bí àwọn orúkọ tí ìyá mi sọ ọ́ nìyẹn ó ní Ẹniọlá Olúwa jàre mi mo rẹ́ni kejì mi bá a ṣe ń gbégbé ayé wa lọ nìyẹn àti ṣeun nígbà tó ọmọ mi pọ̀ ọmọ ọdún 3 ìyá mi gbà lọ́wọ́ mi gbọ́dọ̀ ọmọ mi ti pé ọmọ ọdún 1 ìyá mi ti nínú ọmọ kọ́ṣẹ́ mo kọ́ṣẹ́ àwọn tó máa ṣe decoration ilé àdè decorate party interior àti exterior méjèèjì ló kọ́
Ọlọ́run tẹ̀ gbà fún mi bá tún pàdé ọmọkùnrin kan. Àǹtí Ṣeun ìyá mi ti gbọmọ lọ́wọ́ mi gbàrà tọmọ mi pé ọdún kan òun ni mo lọ kọ́ṣẹ́ lẹ́yìn ọdún méjì ìyá mi gbọmọ lọ́wọ́ mi ọmọ mi ti pọ́dún mẹ́ta mo ti ní ṣọ́ọ̀bù ìgbà tí mò ń kọ́ṣẹ́ mò ń gbọ́mọ mi lọ ni o tí má níṣẹ́ ń ta ń gbà mí mọ́ ìmí lè gbà á kí n lọ ẹ ṣáà mọ̀ pé mi àti ìyá mi nìkan ni ìyá mi ò lọ́kọ mi ìṣe èmi nìkan ni. Mo bá pàdé ọmọkùnrin kan lórí Facebook mo ti mọ ọmọkùnrin nígbà tí mo lọ sí school ìgbà tèmi ẹ̀ṣẹ̀ wọlé school gbà yẹn òun wà ní 300 level ó bá mi chat ó bá mi sọ̀rọ̀ ó máa ń post ọmọ mi obìnrin lọ́run bẹ́ẹ̀ mi ni mo bímọ àbí kì í ṣe ọmọ mi a ti ń fẹ́ra wa ó wá kókó ó wá mọ̀ mí mo ní mi ò lè wá ó bá wá nígbà tó wá ṣọ́ọ̀bù mi ló wá mọ́ mi tiẹ̀ wá wọ́n gbọ́ ọmọ mi lẹ̀ ń gbà yẹn láwọn ń bọ̀ ó rọ ọmọ mi wọ́n jọ kí ó dé láìkí ó gbé mọ́ mi dé wọ́n gbé wọ́n lọ èmi àti ẹjọ́ sọ̀rọ̀ ó lóun láìkí mi nìkan gbákan kò bá rí mi ò lè mọ̀ pé mo ti bímọ ọpẹ́ lọ́wọ́ ìyá mi ló bá fẹ́ máa lọ ó bá ní òtí ẹ̀ bèrè lọ́wọ́ mi pé ta ló lọ́mọ tí mọ́mí sí mi gbé wá yẹn ó ní ṣé mọ́mí mi nìyẹn torí mi ò introduce wọn síra wọn mo ní yẹn ó bèrè pé ta ló lọ́mọ yẹn ó ní bí àwọn ni wọ́n bímọ kò sẹ́ni tí ò lè bímọ mo ní rárá ọmọ mi ni o ó ní stop joking jàre mo ní ọmọ mi ní sẹ́ẹ̀ bí wọ́n ti mo fi stop school nìyẹn ó ní mo ní kí ló ṣe ó wàá fẹ́ mi mọ́ ni lọ́wọ́n bí òkè ń ṣàrùn náà ìgbà tó délé ó text mi message pé àwọn òbí òun ò ní gbà kóun fẹ́ ẹni tó ti bímọ rí wípé òun láìkí mi gan but òun ò tíì bímọ káyọ̀ náà ti bímọ ní ìsinmi òun ò bá ní kóun fẹ́ mi àwọn ẹ̀gbọ́n òun kankan kò sẹ́ni tó fẹ́ ẹni tó ti bímọ rí pé so tóun bá dé lọ fẹ́ bẹ́yẹn ọmọ adẹ́yẹ sí mi mo jẹ gbà mi tí nífẹ̀ẹ́ dandan mo láìkí ẹ̀ ó ní àlejò ọ̀rẹ́ a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ a bẹ̀rẹ̀ sí ṣe ọ̀rẹ́ àǹtí Ṣeun a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọ̀rẹ́ wa wá dùn ju ká máa fẹ́ra wa lọ tó bá ń lọ ibì kan á sọ fún mi tèmi náà bá lọ ibì kan màá sọ fún un tó bá pé kí ló ń ṣe lọ́wọ́ mo mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ tó bá ní tèmi náà ń ṣe lọ́wọ́ ó mọ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ kò sí nǹkan tí mò ń ṣe tí ṣe òun ò mọ̀ èmi náà dẹ̀ láìkí ẹ̀ débi wípé àmọ́ o à ń fẹ́ra wa o ẹ̀ẹ̀kọ̀ọ̀kan o lè wá sọ́dọ̀ wa pé nǹkan ni kó wọn á wò mí ni ó láìkí ọmọ mi gan ó máa fọwọ́ mi ṣe dp ẹ̀ gan gbà mí ìgbà tó yá mo bẹ̀ ìyá mi kó jẹ́ kí n lọ ṣe nd màámi ní kí n má ṣe nd nǹkan mo ti níṣẹ́ lọ́wọ́ kí n fèsì iṣẹ́ mi mo ní no olé mi náà fẹ́ kàwé ìyá mi gbà mo lọ ṣe pt ìgbà tí màá ṣe pt mi tán ṣe ń sọ fún mi pé òun ti ríṣẹ́ sàbújá mo sọ pé ó dàbọ̀ èmi náà ṣe pt mi lọ́wọ́ ó máa ń pè mí ó máa ń béèrè lọ́wọ́ mi ọmọ girlfriend díẹ̀ mi ò mọ lójú bò mo máa bá girlfriend díẹ̀ sọ̀rọ̀ ọmọ sáìdì Kogi state yẹn ó ní girlfriend díẹ̀ ṣàjọ máa ń sọ̀rọ̀ pẹ̀lú òun àti ìgbà mí gan máa gbé fóònù fún girlfriend díẹ̀ àti máa sọ̀rọ̀ máa ní pé tí òun fún lóúnjẹ tí òun ṣe kinní kan ṣe ń jù mí lọ dáadáa o at least ṣe ń sì gbà bí ọdún 4 lọ́wọ́ mi tí ò bá tó 5 àǹtí Ṣeun bá a ṣe jọ ń ṣe é nìyẹn títí èmi ti ṣe tán ó lóun fẹ́ ṣe wedding ó ní àfi kí n wá ni ó sẹ̀ǹdì owó mọ́tò sí mi nígbà mo ní mi lówó lọ́wọ́ kìnìún kan gọmọ ẹ̀ṣẹ̀ tán ni ó ní kí n ó sẹ̀ǹdì owó mọ́tò sí mi mo lọ ìyàwó ẹ̀ pè mí pé wedding wọn kọjọ́ méjì ní kí n ti wá o ilé kan gbá kan o mo ní màá wá nígbà tí mo débẹ̀ ìyàwó ẹ̀ àtòun àjọ ń kiri káàkiri àbápàdé ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ kan a kí wọn náà bá pé ìyàwó ẹ̀ lórí fóònù nígbà tó délé pé ẹni tó fẹ́ ṣe ìwé ìyàwó tó ń tẹ̀lé ọkọ káàkiri irú nọ́ńsáìsì wo nìyẹn ẹ̀ tí ó tẹ̀ ti báyé jẹ́ bí ìyàwó ò ṣe tẹ̀lé wa jáde mọ́ nìyẹn àǹtí Ṣeun ọjọ́ tó mi àti ẹnìkan lọ inú mọ́tò lájọ ní àjọṣepọ̀ òótọ́ ló ti pẹ́ tí mo ti ní ìbálòpọ̀ lóòótọ́ àmọ́ ṣé èrò bẹ́ẹ̀ mi ò useless bẹ́yìn ẹ má jẹ́ ntàn yín jẹ lẹ́yìn ẹ̀kan tí mo ti já ìbàlẹ̀ mi tí mo ti lóyún ọkùnrin kan kò rí mi tí mo fi bímọ o ìgbà tí mo bímọ mo ní àwọn boyfriend mo ní boyfriend o bíi
kí n lélẹ̀ at least mo ti ní boyfriend bíi méjì tí ò work láàrin wa tó jẹ́ pé torí pé mo bímọ kò work ní àárín wa. Àǹtí Ṣeun inú mọ́tò àti jọ lájọṣepọ̀ mo bínú mo lọlé ó kànlẹ̀kùn tẹ̀ yẹn ó kàn gbà tó pẹ́ díẹ̀ ni mo ṣílẹ̀kùn fún nígbà tó wọlé. Àǹtí Ṣeun nígbà tó kànlẹ̀kùn tó padà ṣílẹ̀kùn fún ó wọlé. Nígbà tó wọlé ó bẹ̀ mí gidi gan tó ń sun ẹkún. Ó ní òun nífẹ̀ẹ́ mi. Ó ní àmọ́ ìyá òun ti máa ń wọ̀nù wípé kóun má gba after wọn wá bá òun nílé o. Torí obìnrin pọ̀ ń ta o kẹ́nìkan lọ máa gba after wọn káàkiri o. Ó ní Àǹtí Ṣeun ìgbà tó sọlé ó tún wú òun tún sunkún. Ibi tó ti ń bẹ̀ òun lọ àwọn tó jọ lájọṣepọ̀ o. But táwọn jọ ní àjọṣepọ̀ tán ó bẹ̀ òun àwọn jọ lọ wẹ̀ àwọn jọ lọ wẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ ni pé àwọn tiẹ̀ ń fẹ́ra àwọn neatly ó bá wọn lájọṣepọ̀. Nígbà tó ń lọ ó ní òun máa send owó sóhun ó bọ́ síta ó ní màá send owó sí ẹ ó fi ra tablet ó fẹ́ bọ́ síta wọ́n á fà padà ó ní mi mọ tablet kankan tí n bá mọ tablet kankan ni mi ò ní gbọ́ ọmọ yẹn dání o. Ó ní mi ò tiẹ̀ já kankan tiẹ̀. Ó ní kí n tẹ̀lé òun ká lọ ó gbé mi lọ sí pharmacy kan ó ra oògùn náà fún mi ó gbé lé mi lọ́wọ́ ó ti ra table water níbẹ̀ ó lò ó nú mọ́tò ó ní kò sí nǹkan kan ó ní we are both safe mo ní kò sí wàhálà. Àǹtí Ṣeun ó lọ drop mi sóun tẹ̀yìn ìgbà tó lọ ó pẹ́ díẹ̀ mo rí àláti owó ní àkáǹtì mi 120 tó ní kí bóun kówó fún yàn ni mo pè ó ní rárá o ó lóun fún mi ni ó ní kí n má wọrí ó ní tóun bá tẹ̀lé fẹ́ mi ó ní títí ayérayé mi òun máa múnú mi dùn. Mo ló ṣe ìjọ́ kejì bó ṣe di àárọ̀ ìjọ́ kejì ọkàn mi ò gbé mọ́ bẹ̀rẹ̀ sí feel jealous. Ìyàwó ẹ̀ wá bá mi báwo ni ṣe wá pa ilé kan bákan ọmọkùnrin ní ìyàwó ẹ̀ o àmọ́ gbọ́ Yorùbá dáadáa torí wọ́n sọ Yorùbá ní sáìdì tiwọn. Ó ní mo wà okay àjọ ń sọ̀rọ̀ àti ń sọ̀rọ̀ tí ọ̀bọ yẹn ṣe pé báyìí I feel jealous yẹn wá wà nínú mi débi pé ó lóun ń bọ̀ mo fẹ́ lọ ṣe nǹkan kó tó dé mo ti páàkì ẹrù mi mo ti jáde kúrò lóòótọ́ yẹn mo ti lọ sí ìdíkọ̀. Ìgbà tí màá débẹ̀ wọ́n ní kò ṣe kò straight o àfi tí màá bá dé Ìbàdàn mo ní kò sí wàhálà mo wọnú mọ́tò yẹn inú mọ́tò ni mo wà tóbìnrin yẹn fi ń pè mí pé ibo ni mo wà ibo ni mo wà nílé kan mo ní Àǹtí Táyé níbo ilé wà mo ní ẹ̀wò mo ti lọ ń tèmi ẹ ti lọ bí ti báwo ọ̀la ni wedding mo ní ìyẹn kọ́ ló came up I just have to go bí mo ṣe lọ nìyẹn. Ọ̀bọ ìpè mi ò píkì kọ̀ nígbà tí mo délé gbogbo wa ń lọ nílò ọwọ́ rẹ̀ sẹ̀ àwọn mi ń bẹ̀ àwọn mi ti pọ́ ọmọ ọdún 6 ní táìmù tí mo sọ yìí inú mi dùn owó tó fún mi tó fi lọ ra àwọn nǹkan kan òṣìṣẹ́ mi kò ti ní nd bẹ́ẹ̀ yẹn mo á sọ kó yéèyà ni pé mo máa ní ọkọ màámi mo máa márì mo dẹ̀ máa mú inú yín dùn inú màámi dùn gbà tí mo sì rí yẹn. Àǹtí Ṣeun mo á pàdé ọmọkùnrin kan òun náà ò tí ì bímọ rí àmọ́ fọ́níṣọ̀ ni máa wò pé fọ́níṣọ̀ kò tí ì bímọ rí òun náà dẹ̀ kàwé ó ní nd ẹ̀ lọ́wọ́ kódà ó ṣe HND lọ́wọ́ ni àpàdé ní school akọ̀jọ́ máa ń sọ̀rọ̀ ni wà tó wájú sọ̀rọ̀ àjọsọ̀rọ̀ débi kan wá ní pé fọ́níṣọ̀ lòun ó ní kó bá mi ṣe chair síbi ṣọ́ọ̀bù mi ó di pé bí àjọ ń sọ̀rọ̀ nìyẹn ó gbà láti máa fẹ́ra wa a bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa mi láǹfààní àti lọ sílé wọn ó dẹ̀ yẹ pé mi pé kí n má jẹ́ kí anybody mọ̀ pé mo ti bímọ ní ilé àwọn o wípé torí òun fẹ́ kí wọ́n mọ̀ ó dẹ̀ má mọ̀ kó sì kò tó fẹ́ ṣe o òun fẹ́ kí wọ́n mọ̀. Àǹtí Ṣeun bá ṣe nìyẹn ó wá ní ọjọ́ kan tí mo lọ sílé àwọn bọ̀bọ́ yìí ìyẹn bọ̀bọ́ fọ́níṣọ̀ yìí mo ti wà nílé ẹ̀ àti ní nice time èmi ti fi bọ̀bọ́ tí mo sọ tó ṣe wedding yẹn mo ti fi wọn àtìyàwó ẹ̀ sílẹ̀ àti mi ò ń ta sí mọ́ mi ò ń bá sọ̀rọ̀ mi ò ń ṣe nǹkan kan mo ti block ẹ̀ àkè sọ̀rọ̀ mọ́. Àǹtí Ṣeun bá ń fẹ́ fọ́níṣọ̀ yẹn ọjọ́ ń fẹ́ra wa ọjọ́ tí mo wá ní pé kí n lọ sílé ẹ̀ kí n lọ sùn mo lọ ilé ẹ̀ mo sùn ìgbà sílẹ̀ mọ́ tí màá jáde báyìí
àǹtí ṣeun ṣé ẹ mọ ẹni tí mo rí? Ń bọ̀.